blogger gbogbo wa ìwọ bàbá wa kan jò ní bàbá mufti Diyar Mọ̀lánà Sheikh Suleiman Oníkìjìpá ṣe ní bọ́ta tí wọ́n sọ wípé ní àwọn ọ̀rọ̀ kan táwọn ti ń sọ bọ̀ tí gbogbo èèyàn wá ń takò àwọn ọ̀dà náà kò rí bẹ́ẹ̀ àwọn òwí bẹ́ẹ̀ mọ́ àwọn òwí bẹ́ẹ̀ akúrẹ́ lómi náà kódà bàbá Sheikh Labeeb Lágbàjì bàbá tí máa ń wé láwà ní ńláńlá yẹn ó sì àwọn nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta àbí tó ti kọjá tó wá sọ pé ní ẹnu ló gbé nǹkan tó ń sọ yìí ẹ dákun ẹ foríjì òun ifo Jaqmal bàbá tẹ́ ń pè ní Jaqmal yẹn náà ti jáde láì mọye ìgbà tó ti sọ pé nǹkan tó ń sọ kódà lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Mọ̀lẹ́kàsí àti àwọn àdàbí nǹkan kan pé àwọn nǹkan tó ti sọ kọjá àwọn wá regret pé táwọn sọ ọ̀dà ẹni Ọlọ́run nti ìjẹ́ ni Ọlọ́run nìyẹn ààrẹ lómi tí ó sọ fún wọn bá torí pé kọ́ wọn bá lo ẹ̀wọ̀n bóyá wọn fẹ́ gbèrú ẹ̀wọ̀n wọn fẹ́ tìṣẹ́ wọn tọ́wọ́ sọ pé n tó ń sọ ọ̀fẹ́ jìyà ni ó ti di pé n tó ń sọ kó bá ń lò ní abẹ́ òfin lè yí padà nígbà tẹ́yìn bá wá jáde tẹ́ ní ọ̀rọ̀ tí yẹn bá ti sọ kò sí kó jẹ mọ́ Ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ìsọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́wà ṣẹ̀ṣẹ̀ lọ ṣàtúnṣe wọn bàbá lè máàmù ẹ̀yin náà lẹ́ lọ ṣàtúnṣe wọn torí ìmáàmù ti yín ṣe ìmáàmù kọ̀rọ̀ ìmáàmù gbogbo ayé ìmáàmù gbogbo Nàìjíríà ibi tẹ́ ti gbéra iná lẹ́tún ti dépò tó ga tẹ́ bá fi ìfẹ́ ẹnu àbí kórìíra ẹnìkan tẹ́ fi hùwà definitely wọ́n máa wòyìn pé lẹ́fù yín kéré láwùjọ wọ́n kàn fi yín sípò yẹn ni lẹ́fù yín kéré nìyẹn náà lẹ́fù yín kéré nù ẹgbẹ́ lẹ́fù yín ga pẹ̀lú Al-Qur'an kí wà yín ó ṣe bẹ́ẹ̀ kí sèṣin yín ó ṣe bẹ́ẹ̀ kọ́rọ̀ yín ó jọ bẹ́ẹ̀ bọ́n ṣe ń kọ́rẹ́tì bàbá Mufti Diyar nígbà kan náà làwọn náà ń kọ́rẹ́tì yín o jẹ́ ti sọ fún ọdọ́ wọn pé ẹ mọ̀ ya blogger kankan mọ̀ ya blogger burúkú ni gbogbo wa tá à ń sọ̀rọ̀ lórí kí ni blogger ni wa ẹ lọ wo definition blogger dáadáa àwọn blogger kan wà tí wọ́n ń sọ̀rọ̀ tó make sense àwọn blogger kan sì wà tí wọ́n ń búyàn nítorí ọba sì ṣe ni wọ́n kọ́lẹ̀ blogger gbogbo wa ìwọ gan tí wọ́n bá ń ṣe tí wọ́n kọ́ copy wá sí rẹ̀ tí wọ́n gbé sórí kíní blogger ni wọ́n náà lọ wo definition blogger àwọn tí ń bá èèyàn jẹ́ làwọn èèyàn burúkú nu blogger àwọn tí ń correct èèyàn làwọn èèyàn eré nu blogger tó ta fẹ́ sọ fún yín ní ìsìn onípẹ̀yìn ìmáàmù ẹ̀yin tẹ́ lókọ láwùjọ ẹ̀yin tẹ́ jẹ́yàn láwùjọ ẹ lọ ṣàkíyèsí tẹ́ ẹ bá ń sọ o tí wọ́n bá sì ti ń pè yín lákíyèsí pé tẹ́ ẹ wí yókù tẹ́ ẹ káàtó ẹ ṣàtúnṣe tẹ́ ẹ bá ń ga pa pé a mọ̀ ẹlòmíì tó mọ àwọn kan bẹ ní ìsìn o wọ́n ní àwọn ní sójà wọ́n lọ́ọ́ máa kí ó ní adájọ́ wọ́n lọ́ọ́ máa kí ó ní lọ́ọ̀yà wọ́n wá ń oppress àwọn èèyàn lórí ilẹ̀ nítorí pé wọ́n ní gbogbo ẹ̀ so wọ́n bá ti bú ẹnìkan tó ń bá wá jáde àbí wọ́n bá sọ àwọn ìjọ kan tí wọ́n bú àwọn ìjọ kan táwọn ìjọ náà bá wá jáde tí wọ́n bá bú wọn padà wọ́n wà láwọn lọ kóòtù ọlọ́pàá tó jẹ́ mòrídìí wọn àbọ̀mọkéwu wọn wọ́n pè adájọ́ tọ́jọ́ mọ̀kéwu wọn ni wọ́n gbé lọ síwájú rẹ̀ wọ́n lọ tì mọ́lé gẹ́gẹ́ bí ntàǹgbọ́ à ń rí ẹ̀ ń sẹ̀ nìyẹn náà torí pé ẹrù pé nípò ipò láwùjọ inna la yuhibbu Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí bá ń oppress èèyàn Ọlọ́run fẹ́ látàtàbí inna la yuhibbu al-mu'tadin ẹ má jẹ́ kó jẹ́ pé ilé máa oppress àwọn èèyàn torí pé ẹ̀mọ̀ èèyàn láwùjọ ẹ̀ tẹ̀lé tọ́lọ́mọ ẹ̀yin lẹ sọ̀rọ̀ tí ọ̀dá sáwọn èèyàn yẹ̀sùbù àbárọ́jùlù wá yẹ̀sùbù àbáwò téèyàn bá bú bàbá rẹ̀ padà tí wọ́n bá bú bàbá tí ẹ wà máa lọ ẹ máa pe àwọn ọlọ́pàá àwọn tẹ́ nípò ẹ máa pè wọ́n lérí irọ́ lórí pé nípò lórí pé ẹ̀rọ pé lè fi ajẹ́ nìkan sẹ́ń tẹ̀lé tọ́lọ́ ní abẹ́ ń tẹ̀lé Jésù tọ́lọ́ ní kẹ́ tẹ̀lé ẹ wá yẹ pé rárá yín pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ní tẹ́ bá fẹ́ mọ iye yẹn jẹ́ kó sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ ẹnu ẹ̀ lẹ́fì mọ́rúbó sí tó bí ẹ bá ń dráàgì lè máàmù kan ní ìsìn pé lè máàmù gbogbo Nàìjíríà bí lè máàmù násàlà ọ̀rọ̀ tó sọ ní ẹ fi ń dráàgì ẹ̀ sọ́wọ́ ayẹ ká máa dráàgì yín kí ni wọ́n máa wá dùn tá a sì bá mímọ̀ lára yín ẹ lóyìn mọ̀ ìmọ̀ tẹ́sí lò kìí ṣe ìmọ̀ tíra tẹ́ ń kó kí àti fẹ́nu ẹ lò mọ́ tọ́lọ́ tànàbà Muhammad kàlámù bìgẹ́rì láì máa láì ṣàyànfáwò nínú tíra tẹ́ èrò kan lọ́wọ́ ẹ expand ẹ ọ̀rọ̀ tí bá ti ń bẹ tó bá ti kú òǹtọ́lọ́hún kò sàǹfààní fún lù kéèyàn ní gbogbo tó ń bá tẹ́ bá ti sọ ẹ ti sọ náà nù ẹ tún wá máa kó jẹ padà ẹ má kó jẹ padà mọ́ o lè kó jẹ kó jẹ lọ sàǹfààní fún ẹ lójó rire fún ẹ ló sọ ẹdẹni tó páyọ náà ló sọ ẹdẹ olódodo ló sọ ẹdẹni tó ní sùúrù ló sọ ẹdẹni tó tẹríba fọ́lọ́run ló sọ ẹdẹni tó ga lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run gbogbo ẹ̀yin àfa àtẹ̀yìntẹ́ ìsá àfa tó yẹ pé tẹ bá hùwà kan láàrin ìlú ni láàrin ẹ̀yin àwọn ọmọ yín ni láàrin ẹ̀yin àtìyàwó yín ni tẹ́ wá rí pé ń tẹ̀sí ìtakùtọ̀ náà tẹ́ wá padà sójú ọ̀nà Ọlọ́run sàmọ́sángúdù yín ẹ̀ mọ̀ ga sí ni ẹ̀ ní rẹ̀yìn ẹ̀ bá yẹn jẹ́ ẹ̀ lákọ́ọ́lẹ̀ ẹ̀bú lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni gbogbo ń tàǹsẹ̀ wọn kọ́lẹ̀ o inna rajula yasduqu hatta yuktaba inda Allahi siddiqan ẹ̀rẹ̀ ọkùnrin kan tí ọmọ sọ̀dodo tó fi lákọ́ọ́lẹ̀ wájú Ọlọ́run pé olódodo ni ẹ̀ sì rọ́kùnrin kan la yakzibu hatta yuktaba inda Allahi kadhaba yóò mọ̀ parọ́ tó fi lákọ́ọ́lẹ̀ wájú Ọlọ́run rọ lélẹ̀ sọ́wọ́ adákẹ́yọ lókèlè kan wá ní ìjìlá wà níláàrí àtàlùkìmbà àwa tá àtún wa mọ tí kéwù ọ̀dán lẹ́nu wa tá àkálárúbá wa tá àkátìrà tó pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wa ń sàǹfààní fún wa jẹ̀yìn tẹ́ tá à ń wò pẹ́yìn lẹ́ máa kọ́ wa lọ. ẹ máa ṣàkíyèsí o ẹ máa ṣàkíyèsí inú ọ̀rọ̀ ẹ má jẹ gbogbo ẹni tí bá ń jowú owú jíjẹ ìmọ̀ yàkúlò làṣàná kàmá yàkúlà náà rọ̀ hàtọ̀bà ìmọ̀ jẹsẹ̀ rẹ ni bí ìgbà tí náà jẹ igi pẹ́pẹ́ yóò bá sẹ́ yàn jẹ nínú owú jíjẹ ìbínú ìbára ẹni jẹ ẹ má tẹ̀lé fẹ́ẹ́ nú kẹ́ fi lò gbèsè ayé ẹ̀ ń tẹ́ kórìíra gan tẹ́ bá kórìíra èèyàn gan ẹ má tiẹ̀ kórìíra èèyàn ẹ fún kálukú lẹ̀ pẹ̀lú tiẹ̀ ẹ̀yin ti wà ń pa ní Muhammadu ẹ̀yin ti jóòjì sí Ọlọ́run ẹ̀yin ti ṣe kí ni ẹ ti dàrú lé ànábì nu ẹ̀yin lẹ̀ ń dákọ kìtáàbù wa sunna kìtáàbù wo Qur'an ìní jẹ́ kìtáàbù lọ́dọ̀ tèmi kì í ṣe tíra tẹ́ wá lọ kó sílé ẹnu àṣẹ sóglasì tíra báyìí yóò máa sọ kàtìkàtì ránwúránwú kìtáàbù wa sunna kìtáàbù tẹ́ ń sọ al-Qur'an wa sunna ẹ tẹ̀lé Qur'an àti sunna kẹ́ fi sọ̀rọ̀ ní kẹ́ fi lò gbésí ayé iná ń wò lára yín kẹ́ fi yín sípò kì í ṣe lágbáwá tẹ́ kàn dá lágbáwá ẹ wọ́n tí èsè mùsùlùmí kan sọ lágbáwá náà àwọn Júù wọn lágbáwá dá lẹ́nu wọn náà ẹ mọ̀ iye tíra ti Júù kọ
aláwọn Júù tán ṣe kí ni Al-Qur'ani Karim tán fi ìtàn àwọn Israẹliya tí wọ́n fi sọ tí wọ́n fi tú Qur'ani a rí bẹ́ẹ̀ àìmọye Qur'ani táwọn ará tọ́jẹ́ tí wọ́n ṣe tẹ̀síìrì ẹ̀ tó tẹ́ bá ń kà ń gbà mí báyìí dé tíra bòmíì ni wọ́n máa fi tíra àwọn tí èsì tà náà Muhammad wọ́n máa fi tú ẹ̀yin tá a wá tí ń wò pẹ́yìn lẹ́lẹ́ tún ṣe ẹ̀yin náà lẹ́wà dúró pẹ́ mọ́ takora yín ẹ̀ mọ́ bara yín jẹ́ ó ṣe máa ń ṣe tiẹ̀ fílẹ̀ kọ́ máa ṣe tiẹ̀ kó náà máa ṣe tiẹ̀ Ọlọ́run ti dún kálukú kátàrà tó ń kálukú lò láyé ó ti ń lò lágbájá wa bọ́ta wa tọrọ àforíjì ó sọ pé tóun sọ kò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo èèyàn sì gbà bẹ́ẹ̀ wọ́n ní alihamudulilayi eléyìí ìwé ìgbà yẹn wọ́n ẹ̀sẹ̀ á bọ́ta pé ẹ̀ńtẹ́yìn bá sọ̀rọ̀ tó bá sọ wípé ní kò rí bẹ́ẹ̀ mọ́ yẹn kò yẹ kó sọ bẹ́ẹ̀ ó yẹ kó ti ronú jinlẹ̀ kó tó sọ ọ̀rọ̀ tó ju gbogbo wa ètò mi ń sọ ọ̀rọ̀ yìí ju ẹnu mi lọ níbi mo ti ń sọ yìí náà nísìnyí tí mo ti ń wí èmi náà ti lè ṣe mistake kan àbí kejì èyí tẹ́yìn náà wí náà mistake tó ga kèfèrí ni máa wíru ẹ̀ kọ́lọ̀ mọ́ ṣe wá ní kèfèrí kí n tó takò tọ́lọ́ ní lọ bá wí jáde àbí ńlá afá kan bá wí jáde àbí ńlá nílá kan bá wí jáde àbí ńlọba àbí bá wí jáde tí wọ́n sọ fún pé kábíyèsí tẹ́ wí ọ̀dà ẹ̀rọ yìí padà tó wá jáde tó wá ní àbọ̀tọ̀rọ̀ àforíjì kódà láàrin ìlú àìlétọrọ àforíjì kó bẹ́ẹ̀ lómi nù kù ọjà ẹlòmíì bọ́ nípò tọ́wà àìlétọrọ àforíjì àìlè yí nǹkan padà kọ́rọ̀ tí mo sọ ń bí mo ṣe mistake ni bí mo ṣe sọ yìí kò rí bẹ́ẹ̀ nípa ẹ́gbò pé àwa la wà ń bẹ̀ mo ká mo sọ tó o bá lọ ká tó o bá lọ sọ kò sí bó o ṣe lè ká tó o lè sọ wájú Ọlọ́run gẹ́gẹ́ bí èèyàn lára ìgbésí ayé ọmọ wà tí èèyàn mọ̀ ṣe mistake nínú ìgbésí ayé bí èèyàn bá ti wá ṣe mistake jẹ́sì pé ọ́sá kí wọ́n náà wá ní pé mistake òdodo ni jáde kọ́ sọ pé alhamdulilayi mo gba nǹkan tí wọ́n sọ yìí ọ̀rọ̀ Ọlọ́run ni mo tẹ̀lé kì í sọ̀rọ̀ fẹ́nu àṣetọ́ni ní máa ń pè mo dúró sórí tí mo ṣe yìí ni tó sì mọ̀ kó ń ṣe ní ọ̀dà a ní àkànwọ́ kékeré irú mi kí n wá sọ wípé mo ṣe nǹkan tí ọ̀dà wọ́n lè máa yẹpẹrẹ yẹn gbogbo àwọn tí wọ́n bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tí wọ́n jáde tí wọ́n wá gbé jáde pé ó ní tí mo wí yìí kò rí bẹ́ẹ̀ láàrin ẹbí ni láàrin ara ni láàrin ìlú ni nínú ẹ̀sìn ni ẹ̀rí pàwọn ni ó tún máa ga torí pé Ọlọ́run ọba gan yọ́nú sí wọn Ọlọ́run ọba gan yóò gbé wọn dìde Ọlọ́run ọba gan yóò ṣàtúnṣe wọn ẹni tó bá ń ṣàtúnṣe gbogbo nǹkan láyé tí ń páyọ Ọlọ́run pẹ̀lú tí ń ṣe yóò máa ga sí nítorí kó bọ́pọ̀lọpọ̀ yẹn ni pé ó sẹ̀yàn àbí ọsọ nǹkan tí ó yẹ kó sọ wá ń wí fún ọ wá dúró lórí ẹ̀ pé bó ṣe rí nù tó sì takùtọ̀ Ọlọ́run ọkọ yàn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù nísìn ìfẹ́ inú ni wọ́n ń tẹ̀lé pàápàá tí yàn bá jẹ́ ìmáàmù Jamiu ọgbọ́dọ̀ tẹ̀lé fẹ́nu ó wù ọ̀rọ̀ Ọlọ́run kó tó sọ tó láwọn èèyàn fẹ́ gbọ́ tó sọ tí wọ́n sàǹfààní bẹ̀ tó bá ti gbọ́ bá ti ń sọ nǹkan pẹ̀lú ìfẹ́ inú ó sọ àwọn èèyàn nu àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kéèyàn tó sọ àwọn èèyàn nísìn àwọn èèyàn ó dìde tí wọ́n ṣàlàyé lórí ẹ̀ kì í ṣe pé wọ́n fi takò ẹni tí wọ́n fi ṣàlàyé fún mo ṣe ń sọ̀rọ̀ nísìn àáfà tí wọ́n ló sọ̀rọ̀ eminent personality láwùjọ ẹni sọ pọ̀rọ̀ tí èèyàn bá sọ ọgbọ́dọ̀ ká ọgbọ́dọ̀ sọ ìkòkò yẹ kó wá sọ pé ní òun kò jẹ ìlàlá ọ̀yẹ́ kó wá sọ pé òun kò jẹ eminent personality ló ń tọ̀ àwọn náà lè ṣe mistake wọ́n lè má rántí pọ́rọ̀ Ọlọ́run sọ pé ní èkìtì èèyàn bá ṣe tí ọ̀dà kọ́ wá foríjì wọ́n ti lè má rántí pé èèyàn gbọ́dọ̀ máa ṣe sọ́rí ní àlàáfíà náà wọn létí tẹ́ bá wá dákẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ personality ni ọ̀rẹ́ yín kan ó súnmọ́ èèyàn yín kan ó súnmọ́ ẹ̀ correct ẹ̀ bó o lo ń bó ṣe mà kó náà ti ṣe mistake ní ti sọ pé kankan dúró tì èèyàn dúró ti mistake èèyàn dúró ti rọ èèyàn dúró ti èké èèyàn dúró ti ntọ́lọ́wọ̀n lọ́wọ́ sí ntọ́lọ́wọ̀n bá lọ́wọ́ sí èèyàn máa dúró ti wíwí jáde yẹn kò mí nípa ayẹyẹ àfa tó sọ ẹ̀lú ni àwọn tí ó kàbí táǹkẹ̀ tó ayẹyẹ àfa tó sọ àpè àwọn náà ṣàkíyèsí ni ipò tí wọ́n wà kí wọ́n máa rotọ́ lọ́mọ kí wọ́n tó gbọ́rọ̀ jáde àyè tí wọ́n wà kí wọ́n máa rotọ́ lọ́mọ kí wọ́n tó gbọ́rọ̀ jáde ṣíṣe bẹ́ẹ̀ lórí ẹlòmíì dúró lórí tó ṣe tí ń sọ fún gbogbo àti ọ̀dà yìí instead kọ́ tẹ̀ sóòrì yóò tún wá lọ sèmí tó tún wájú bẹ́ẹ̀ lọ yóò tún wá lọ sèmí tó tún wájú bẹ́ẹ̀ lọ irú àwọn ẹni bẹ́ẹ̀ ni ẹ̀tẹ́ ni wọ́n padà tẹ́ ni ẹni tẹ́ bá ń sọ fún ẹni tí bá ń da ẹbí rú ẹni tí ń da ilé rú ẹni tó ń da ìbí rú ẹni tó ń da ẹ̀sìn rú ẹni tó rọ rẹ̀ yàtọ̀ sí níta náà Muhammad gbé kalẹ̀ tẹ́ sọ fún pé báyìí ni tó wá ní alihamudulilayi mo bà bẹ́ẹ̀ olórí rẹ̀ nu èèyàn rẹ̀ nu abẹ́ntẹ́ sọ fún pé ọ̀nà tó ń rìn ti kú lọ́nà Ọlọ́run ọ̀nà afẹ́nu ló ń rìn yìí o ọ̀nà àṣetánì ló ń rìn yìí o tó wá dúró sórí ẹ̀ pé kò sí ń bá bẹ́ni tó lè sọ fún òun pé ohun tóun ṣe náà lòun ṣe ìfẹ́ inú òun náà lòun tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ mọ̀ ìkànnù àwọn ṣàyàtì nìyí àwọn tó tẹ̀lé ọ̀nà àánú nu Ọlọ́run kọ́ mọ̀jà tẹ̀lé ọ̀nà àánú tí wọ́n bá ń sọ fún ẹ̀wù sẹ́rí ẹni tí ọba ń gba ìmọ̀ràn tó dánú ìgbésí ayé ẹ̀ bóyá òhùwà kan àbóṣèṣe sí kan tí wọ́n sọ fún pé tó ṣe ikú díẹ̀ káàtó tó wá gbà á tó sì jẹ́ pé lóòótọ́ ni tó ṣe ikú díẹ̀ káàtó tó gbà á tó wá tẹ̀lé bẹ́ẹ̀ ẹ máa wò wọ́n àánú Ọlọ́run máa pọ̀ lára wọn àwọn èèyàn ọmọ bá wọn ṣe gbẹgbẹgbẹrún yẹn bá láwọn òní bá ṣe ọmọ bá wọn ṣe lónìí òdodo pé eléyìí ọmọ òdodo eléyìí ọtẹ lódodo eléyìí ó yí padà nú òdodo so tẹ́ bá ti wá ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin àfa ẹyọ kì í ta kúrò nínú ìgbésí ayé yín kì í ta níjọ́ pọ̀lọpọ̀ yóò sàfà kó ṣe mistake o kì í ṣe pé ọmọ kí o kì í ṣe pé òkè débẹ̀ o kì í ṣe pé reasoning rẹ̀ sọ fún pé bí nǹkan ìṣe ríre o fira rẹ̀ lẹ̀ fọlọ́run nínú ìgbésí ayé tó bá lò máa mọ̀ pé bó ṣe wà náà lọ wà o lè gbà yẹ lómi la ṣàmùsù yàmbá di ìlàhà à ń tòdìrí kàlí kọ̀mọ́rọ̀ wàlá láìlú sábìkù nàhà wàkúlù fi falaki yẹsùn wàkúlù fi falaki yẹsùn báwò ọ̀sán ò ní gbà yòrò òòrùn ò ní gbà yí òṣùpá kúlù fi falaki yẹsùn báwò kálukú wà láyé rẹ̀ bó ṣe mọ náà lọ́mọ bọ́ọ̀ ta kò yànjú bẹ́ẹ̀ lọ́bọ́dọ́ ń bá lóun ó gbéga yóò gbéga bọ́ọ̀ ta kò yànjú bẹ́ẹ̀ lọ́tọ̀ ń gbèrò pé kọ́ wálẹ̀ máa rántí pé wọ́n náà wà láyé kan lókè o bó ṣe lọ́ọ́ fẹ́ máa fàwáyàn ó rí pé wọ́n tó fẹ́ fàyàn wálẹ̀ ìwọ̀gán ti wálẹ̀ fún kálukú lẹ̀ láyé rẹ̀ wàkúlù fi falaki yẹsùn báwò fún kálukú wà láyé rẹ̀ ní tó jẹ lọ jẹun tẹ́lómi náà jẹ ní ọjẹ́ ẹ fún kálukú lẹ̀ pẹ̀lú tiẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní kẹ́ máa fi rara yín lọ́wọ́ ta'awanu ala birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal udwan tí wọ́n bá ń jí sí Ọlọ́run tó jẹ́ ìmáàmù dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ìmáàmù wọ́n lọ rẹ̀ sẹ́ńtà nígbà Muhammad al-ulama'u warathatul anbiya
al-ulama'u warasatul anbiya àwọn onímọ̀ àwọn làrólé àwọn ànábì Ọlọ́run tí wà tán bá ti pè é lónímọ̀ tí wà rẹ bá ti ń ta kópọ̀ jẹ́ àrólé àwọn ànábì Ọlọ́run ó yẹ sàrólé wọn mọ́ ó ti dàrólé ṣetán ẹni imam abẹ́ni àfà imam ratibi ni imam jami òní gbogbo ń tẹ́ bá mọ̀ sí ẹjẹ́ ó máa wà lórí pétọ́ náà bẹ́ẹ̀ náà ni imam kan sọ́njọ́ ní gbogbo àwọn tí bá ń ṣe kọ̀dírí àtàn bá ń kọrin tí ẹni wọ́n ń kọrin ẹ máa fọ́ wọn létí imam ló ṣe pé rárẹ̀ tọ́ ọ bá jẹ́ imam jami ò gbogbo èèyàn ní ó tò sí ọwọ́ wájú báyìí kọ̀díríyà ni ìkìlásíyà ni alẹ́ sunna ni tìjàníyà wọn ní ó tò sí ọwọ́ wájú ntọ́ ọba nínú ọ́díẹ̀nsì ẹ̀ nìyẹn ntọ́ ọba mọ̀ pé ó kọ̀nsán gbogbo wọn nínú ìgbésí ayé ni kò fi ṣe wá sí ntọ́ kọ̀nsán gbogbo wọn ọgbọ́dọ̀ mọ target audience yẹ kó o tó sọ̀rọ̀ imam gbọ́dọ̀ mọ àwọn onímọ̀ ń bá sọ̀rọ̀ tí a bá fi lè yàn ní imam láàrin ìlú kan tí gbogbo ìlú sì wà ń bẹ̀ ọgbọ́dọ̀ mọ irú èèyàn tí wọ́n jẹ́ ọgbọ́dọ̀ dídé pé ẹ̀yin kan nínú yín tẹ̀sí sọ̀látò lè fàtì kódà ẹ má sọ̀látò lè fàtì mọ́ lẹ́yìn ìwọ ti di olórí ìlú nù ọ̀dà sọ̀látò lè fàtì nísìn kí ló fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ látẹ́kẹ́lá bó sì ní nátọ́lọ́wọ́ bá sọ ẹ lọ wo kọ́kọ́rọ́ alátẹ obìnrin ẹyọ kan tó lóun mùsùlùmí ọkùnrin mẹ́rin sì ń dìde pàànà lọ ọmọ ẹyọ kan lọ́wọ́ rẹ̀ wá sí wò lẹ́sẹ̀ lórí ẹ̀ ìrun táǹkì ọ̀pọ̀lọpọ̀ kírun yanjú wá sí wò lẹ́sẹ̀ lórí ẹ̀ gbogbo wàhálà tí ń bẹ láàrin tó ń ṣe láàrin insecurity lóríṣiríṣi wá sí wò lẹ́sẹ̀ lórí ẹ̀ àfi kẹ́ ẹ máa wúra yín láláì dá kẹ́ ẹ dúró lórí tí ò yẹ kẹ́ ẹ ṣe àsìkò juma service àbí àsìkò yídì ibẹ̀ yẹn lẹ́fẹ̀ẹ́ kẹ́ ẹ ti sọ̀rọ̀ tí ó jẹ́ nǹkan tó wúlò láwùjọ tí ó ṣe àǹfààní fún gbogbo èèyàn àfikọ́ wa ìgbà inú ẹ̀sẹ̀ abẹ́rẹ́ wá sí pé àfa alágbájá yọmọ sí Allahu akbar gbogbo Allahu akbar Allahu akbar ọmọ wa takò torí pé wòye sí kò sí ní tó kọ̀ǹsán ní àwọn èèyàn nígbà yẹn ní tó kọ̀ǹsán ní oníkálukú tẹ́ ẹ bá jẹ́ ìmáàmù jámíù ó ní pé gbogbo oríṣiríṣi èèyàn ní wàá wájú yín ọ̀rọ̀ Ọlọ́run tó kọ̀ǹsán wa tọ́lọ́ ń kàkàlẹ̀ nú àwọn òfin rẹ̀ tó pọ̀ bíi méjèèjì láwọn ni lẹ́lò látó ṣe tóbi àwọn ọmọ mùsùlùmí ti kó nú ìsìlámù lọ nítorí ìdíkan àbíkejì látẹ́tùlú náà sálẹ̀ tí arraballahu illa bil haqqi ọmọ mùsùlùmí náà lẹ́rìí tí wọ́n sọ pé wà nù bó tí ń sàláwà kíbà tí sì ń dúnbù ọmọ àwọn ẹni ẹlẹ́ni aláìsẹ̀ tí sì ń ṣe jàǹbá fún wọn látẹ́kùn máa láìsà lákàbí ilmu ọmọ mùsùlùmí náà wọ́n sọ lọ́lọ́run sọ pé ní máa sọ tí ojú rẹ̀ òtó tẹ́ bá gbé wá sí lórí kéèyàn máa sọ tójú rẹ̀ òtó yóò bọ́kọ wí yóò bọ́yàwó wí yóò bàbá lélé wí yóò bọ́ manú lé wí ẹsẹ̀ wá sí lórí inú àtakò tẹ́ ń ṣe fúnra yín ti pọ̀ jù Ọlọ́run pọ́n lé láwùjọ Ọlọ́run pẹ́ lómi náà lè wọ́n sì máa wá nàka àbùkù sẹ́ńtọ́ Ọlọ́run pọ́n lé ìwọ tọ́lọ́run pọ́n lé tó nàka àbùkù sí yẹn Ọlọ́run ọmọ nàka àbùkù sí wọn náà ìmọ̀ yín ẹjọ́ wúlò ẹ jẹ́ ká rí àǹfààní ìmọ̀ yín jẹ ẹ jẹ́ àrí jẹ gbogbo tí ò wúlò lẹ́ẹ̀ma takora yín tí ò nítumọ̀ téèyàn sọ wípé ní àáfà ẹni tó bá wà foríjì tó jáde pé ní tí mo ṣe yí ọ̀dà ìyàwó rẹ ọmọ tó bínú gan ó lè sọ fún pé ní tó ó lè sọ pé ọba rí pé ọ̀yàn jẹ sọfọ́mọ rẹ pọ̀ ọ̀yàn jẹ nǹkan tó lẹ́lẹ̀ dá rẹ sọ pé ọ̀yàn jẹ tó ọba wa lè sọ sínú wá yí padà nínú wà má tún dánrú ẹ̀wò mọ́ èyàn máa wí jáde ó lè wí ọ̀rọ̀ pé mo fi tún nǹkan sí ó lè wí jáde ó sì lè fi sé níwà tó ń torí délé ibi tí a dò sí ní alẹ́ lélẹ̀ kọ́lọ̀ wọlé àníbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin lè mámù ẹ lọ ṣàkíyèsí dáadáa o kí n tó sọ fún yín lẹ́ẹ̀kan o ipò tẹ́ wà àròlé àná Muhammad ni o ọ̀rọ̀ àná Muhammad ni ẹ máa sọ o ní tí Kùránì bá gbé wá ni ẹ máa sọ èyí àtakò tẹ́ ń ṣe fúnra yín ti tó ẹ tẹ̀síwájú nínú ìmọ̀ ti sáfẹ́rẹ́ láàrin àwùjọ mùsùlùmí ẹ ti sáfẹ́rẹ́ láàrin àwùjọ mùsùlùmí ẹ sì má máa encourage tí ọ̀dà aláwùjọ kéèyàn sọ wípé ní téèyàn bá sọ̀rọ̀ kan ó yẹ kó jẹ́ pé o ti ronú tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí kó o tó gbé jáde ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti sọ gbé náà nù bó bá sọ tí ọ̀dà wọn sọ fún ọ̀nà téèyàn bá sì ti sọ fún ọtọ ọmọ pọ̀rọ̀ lọ ní yípadà kì í ṣe pé wọ́n ń ta sọ̀rọ̀ pé ńgbà mí gan tẹ́lómi bá takù ọ́ tẹ́lómi bá sọ̀rọ̀ tí ọ̀dà sí ọ sọ̀rọ̀ kó fẹ́ correct ẹni Ọlọ́run gẹ́gẹ́ lè fẹ́ correct ẹni ọ̀rọ̀ tí wọ́n sọ téèyàn bá yẹpa agbádábọ̀ ńgbà mí tó yẹpa agbádábọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń ṣe kíní gangan táwọn kan pọ́n ọ lé pé ẹ káàbọ̀sà tẹ́nìkan wá sọ pé èèyàn yẹ̀yẹ́ nǹkan kan ìbá wẹ̀ yóò ní ló ṣe kíní kan òru sí lóòótọ́ wọn sọ àbírọ́ tó bá ṣe pé wọn pamọ́ ọ ó ti fura pé bí wọ́n ṣe ń parọ́ ọmọ náà rè àwọn onírọ́rì o ní tó ṣe ni tó bá ṣe pé òótọ́ wọn sọ ó ti fura pé ní tí wọ́n ti sọ yìí lóòótọ́ ni ìjọba tọ́ náà tàná Muhammad ó sì change tó ń torí délé ibi tá a dò sí lálẹ́ ni kọ́lọ́wọ́n lánàá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn tẹ́ ń tún wá sí àtàwọn táwa náà ń tún sí àtàwọn táwa náà ń tọ́ka sí bí bọ́lá ń ṣe wílé ọlọ́mọṣà àtún gbogbo wá sí wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.